Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Ẹni orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́. Ní orí ètò yìí àwọn nǹkan tí a gbé dání tá a máa sọ náà ni bí a ṣe máa ń lo ewé àti egbò lọ́lọ́kan òjọ̀kan báyìí promise yé àti àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí. A máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó bá tó lọ pẹ̀lú tó wá spiritually adé tó máa ń sọ̀rọ̀ nǹkan nípa àwọn nǹkan tọ́jú ara nǹkan àwòsàn. A máa ń sọ̀rọ̀ nípa astrology and numerology náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti ìtumọ̀ àlá sọ̀rọ̀ mi ti yé. Èyí tá a máa fún wa lónìí ni nǹkan tí à ń pè sẹ́rí iṣẹ́ yìí. Lóòótọ́ ọlọ́ba ni ọba tí ó ń ṣe àánú fún yàn, àmọ́ ṣe rí gbogbo nǹkan tí Ọlọ́run dá sí orí èpẹ̀ ó dá wọn dáradára ni tí wọ́n náà bá lò dáradára ni o. Ọlọ́run dá àwọn nǹkan sórí èpẹ̀ ó lòun dá wọn dáradára. Tá bá wo inú ìwé àwọn ẹlẹ́sìn kejì tó jẹ́ Christianity, wọ́n ní Ọlọ́run dá gbogbo nǹkan sórí èpẹ̀, nǹkan tó sì dá ó dá dáradára ni tí wọ́n náà bá lò dáradára ni o. Pátá náà dẹ́rì kanu Kùránì pé Ọlọ́run sọ pé òun ní dá nǹkan sórí èpẹ̀ àfi kó jẹ́ ìwúlò. Ṣé wá rí nígbà tí a wá rí pé ní ti ilẹ̀ Yorùbá ti wa sáyẹ́ǹsì ni combination of materials láti mú result kan jáde. A wá rí pé tá a bá mú nǹkan báyìí tá a mú pọ̀ tá a mú kù mú nǹkan báyìí ló mọ̀ ṣe spiritually sọ̀rọ̀ mi ti yé. Àwọn ológun òyìnbó tí wọ́n ń ṣe nǹkan fún yàn náà tó bá jẹ́ pé báwọn náà ṣe mú tiwọn tó wà advance làánà rí tiwa náà mú bẹ́ẹ̀ ni kò bá ti dá kò bá jọjú. Ṣé wá rí ẹ rí pé gbà míì tí orí bá ń fọyàn orí fífọ́ ń sìn a lè sọ pé physical something ni kì í ṣe nǹkan tá a lè rí. Ó dàbí bí wọ́n ṣe define computer ni wọ́n ní computer ó ní hardware ó ní software and ó ní humanware. Ṣé you understand? Wọ́n ní hardware is what you can see, what you can feel, what you can touch and feel. Our hardware ni software is what you cannot see, you understand, and what you cannot touch. Are you with me? And people where are the people that operate the computer. You understand? So bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó wà physical nù ìwé àtẹ̀gbò àti nǹkan tó wà spiritually sọ̀rọ̀ mi ti yé. Torí bá ń fọ yẹn ṣe tá a bá ní kẹ́ lọ lo oògùn àwọn eléyìnbó ń sìn torí fífọ́ lọ sẹ́wọ̀n torí fífọ́ tó ń fọ yín yẹn ó wà spiritually ẹ̀ lè mọ nǹkan tí yóò fà á tó fi fọ yín. Tẹ́ bá ti mọ nǹkan tó fà á gan kì í ṣe nǹkan tẹ́ lè fojú rí inú ara ló ti ń ṣe yín sọ̀rọ̀ mi ti yé. Àwọn nǹkan mìíràn dẹ̀ wà bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn máa ń lò tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ inú ara yàtọ̀ sí pé èyí tá a rí physically bóyá èèyàn bu nǹkan sí ojú ara tó ojú ara gbẹ sọ̀rọ̀ mi ti yé. Ṣé ẹ rí bẹ́ẹ̀ náà ló wà nù ewé àti egbò sọ̀rọ̀ mi ti yé. Ètò wa pọ̀ jù ní ewé àti egbò ni pé bóyá tí a bá mú nǹkan oríṣi mẹ́ta sí mẹ́rin sí méjì tá a bá mú papọ̀ láti lè treat nǹkan yọ kan bó ṣe wà nù ti Yorùbá náà ló wà nù tiwọn náà bẹ́ẹ̀ tí bó ṣe ṣe tiwọn ó yàtọ̀ sí tiwa. So Ọlọ́run wá dá gbogbo àwọn nǹkan yìí sórí èpè kò dá wọn lásán ó ní reason t'Ọlọ́run fi dá wọn. Àwọn kankan wà tó jẹ́ pé tó bá ń ṣèyàn èèyàn gbọ́dọ̀ pe Ọlọ́run sí. Àwọn kankan wà tó bá ń ṣèyàn ò nídìí láti pe Ọlọ́run sí. Inú wọn ń sìn òun pe Ọlọ́run àbí kò yé. Typhoid ń ṣe ń sìn òun pe Ọlọ́run, gìrì ń ṣe òun pe Ọlọ́run sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí Ọlọ́run má jẹ́ kí a jẹ̀bi Ọlọ́run torí pé Ọlọ́run dá nǹkan sórí pé ó ní ẹ wádìí ẹ lọ ni ẹ wádìí ẹ lọ sọ̀rọ̀ mi ti yé. Gbogbo nǹkan t'Ọlọ́run dá ó dá dáradára bẹ́ẹ̀ tí wọ́n náà bá lò lọ́nà tó dáa ni tó bá lò lọ́nà dàkejì ìwọ ló mọ̀. Àmọ́ tó bá lò lọ́nà tí ó dáa torí pé àdéhùn ẹ̀ náà ni ó ní ẹ pè mí ó dá yín lò sọ̀rọ̀ mi ti yé. Ọ̀nà tí yẹn fi ń pe Ọlọ́run pọ̀ àmọ́ ẹ má jẹ́ ká fi nǹkan burúkú ọ̀nà burúkú ká fi pe Ọlọ́run. Olómú mi wá kí n mú ètò wa ní òní fún àwọn tí ẹ bá wà ní iṣẹ́ kan tó wá jẹ́ pé wọn ò fẹ́ràn yín bẹ̀ tàbí wọ́n ti sáàkì ẹ̀
tàbí wọ́n ń gbógun tiẹ̀ wàláhì lọ dán nǹkan kékeré wò. Àlùbọ́sà eléwé ni kẹ́ lọ wá tó pọ̀ dáadáa, ewé míesú àtewé àtegbò ẹ wá dáadáa, ó di àtàrí kan ẹ wá jó. Ẹ bá ti da sínú kòkò tó bá ti jó, ẹ má jẹ́ kó dérú o, ẹ lọ kúkú ná, ẹ rọ́ sínú ògò kan. Tó bá ti di àràárọ̀ tẹ́ bá ti ń lọ síbi iṣẹ́, ẹ̀yin ẹ máa fi omi lò díẹ̀díẹ̀. Ìwọ́n tó bá ti lékún ibi iṣẹ́, ìwọ́n máa lò lójoojúmọ́, má pè é padà lágbára Ọlọ́run. Ẹ wọ́rọ̀ mi ojú báyìí lèmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè Táímọ̀síwé jẹ́. Ẹ̀rí tó bá dìgbà mi, a tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn àti àfihàn tá a ṣe. Orí pé tí àti ṣe. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lòjọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. La fi ń ṣe tiwa, ewé jẹ́ òbẹ̀. Èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́.